Bàbá wá sí láti ọ̀gá mi. Wá sílẹ̀ alájẹ locks by Wasiu. Gbogbo tí mo wọ̀ yìí, ọ̀dọ̀ locks by Wasiu. Tókè tilẹ̀ yóò jíbọ́ lábàṣọ wá lọ́dọ̀ locks by Wasiu. Ibẹ̀ lẹ́ ti lè rí. Ó ní patronize ọmọ ẹ. Ta ló wá fẹ́ patronize? Ó ní pé kọ́ mọ ẹ lárugẹ Paso Jíbọ́lá. Ta ló wá fẹ́ gbé sókè? Locks by Wasiu. Gbogbo tí mo wọ̀ yìí látòkè délẹ̀ by locks by Wasiu. Àjíbọ́lá ó ń bẹ lórí ọ̀pẹ bí ó kẹjà lábà ẹ̀ka Paso. Locks by Wasiu. Ẹ wo bàbá yìí. Ẹ wo bàbá yín látòkè délẹ̀ ó ta lẹ́nu. Ẹ wo bàbá yín látòkè délẹ̀ mo ta ṣàlàyé. Wo bàbá yín látòkè délẹ̀ ó ta. Locks by Wasiu. Tí wọ́n kọ́ bá fẹ́ dì bẹ́ẹ̀, ó yá tètè lọ́ba locks by Wasiu. Ìyẹn lórí ọ̀pẹ bí lọ́dọ̀ ọmọ mi ò Asilatu Ìyọ̀lá bí sí ayínú ọ̀la o. Mo tún pẹ́ dání wọ́n pé àríkẹ́ sí o. Locks by Wasiu. Alábú ẹsẹ̀ owó ta. Ó yá ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí. Káàkáwọn tí wọ́n bá sójú bá. Àwọn tí wọ́n fi wé pè. Àwọn tó jẹ́ pé rírí tẹ̀rí wà ń bí wọ́n pè wá ní Paso. Báwọn bá pè wá ò ní wá o. Wọ́n ò ṣe okó sílẹ̀. Ẹ̀gbọ́n ajẹ́ ti dàjẹ́ mẹ́rin Alábí ìmọ̀lẹ̀ àti àdì ajẹ́ ìlú òyìnbó mọ̀ ajẹ́ tó ń fò wá Òjíbọ́lá every time tó bá fẹ́ àti àdì ẹ̀ mọ̀ ọ̀gá rẹ̀ kó sílé èèyàn mi Alábí ìmọ̀lẹ̀ o owó ọkọ̀ mo dúpẹ́. Olúwadámiláre global alájẹ kó sílé global resources owó ọkọ̀ títí aláya mo kí ọkọ̀ ti bùkún ọkọ̀ àjíkẹ́ ọmọ Pasuma àlíyà bọ́lábọ́lá kó sílé ní ìwọ̀n pé ọ̀gá Saidi arógun bọ́ọ̀lẹ́ aláàánú ni Olúwadámiláre global. Èèyàn tó bá mọ̀ ẹ́ tí ò bá ti lè jẹyàn ẹni kó padà sílé kó lọ bá wọn bí ẹ̀ o. Bóyá tọ̀hún bóyá ológun ìdílé o. Àbọ̀ tọ̀hún ò ti fara kó nǹkan. Gbọ́ kó sílé aláàánú ni Olúwadámiláre global. Èèyàn tó bá mọ̀ ẹ́ tí ò bá ti lè jẹyàn kó padà sílé kó lọ bá wọn bí ẹ̀ o. Bóyá tọ̀hún bóyá ológun ìdílé o. Àbọ̀ tọ̀hún ò ti fara kó nǹkan. Alábí Òjíbọ́lá Paso. Kọ́ sílẹ̀ ògbó àwọn ọjọ́. Ó kájú ẹ̀ kó sílẹ̀. Olúwa dá mi láàárẹ̀. Ọkọ̀ dúpẹ́. Ọkọ̀ títí ọkọ̀ ti ìbò kún.
ọkọ̀ àjíkẹ́ nìyẹn ṣeun. ok kò sílé global owó item tuntun lè yí owó oníwọ̀n item lè yí bá sọ. thank you mo appreciate. ṣé o gbọ́ rí à ó ní kí n tún kọrin kó sílẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí bàṣọ jíbọ́ à. ìyẹn inú àpò ní direct entry ó ní kí n tún tọrin kó sílẹ̀ yẹn kan sí bàṣọ jíbọ́ à. pé kó sílé aláàánú ni olúwadáre global èèyàn tó bẹ̀ mọ̀ ẹ tí ò bá ti lè jẹyàn kó lọ bá wọn bí ẹ o bóyá tọ̀hún bóyá ológun ìdílé o àbọ̀tọ̀hún ò ti fara kó kan. Gbam kí ló ń dún yẹn irinṣẹ́ rí àní o àwa ti ganu sí lájẹ́ ń kéde ẹ̀ báyìí o ìwọ náà lè wá láti confam ẹ dákun ẹyí sókè kó lè dújú bàrẹ́ńtà lọ́bàṣọ. aláàbí ọkùnrin kó sílé aláàánú tiwa. ìhàn tàlàbí ìmọ̀lẹ̀ o. ogún kalẹ̀ Akíìmù ọmọ alájà. Oje ọmọ alájà oníwo gàgà ó tún lọ ríà oníbàún dúpẹ́ lọ́wọ́ kó sílé àtọmọ alájà ó ní special track fáwọn méjèèjì yẹn Paso ó ní ìtàn ṣe láti bẹ̀rẹ̀ pẹpẹ wa tó ń fi parí bí. mo ṣe kíkó sílé làbákalà bí ó lálákọ̀ọ́kọ́. Akíìmù ọmọ alájà bàbá mi sùúrà ó lọ oníwo gàgà ó tún lọ ọmọ alájà mẹsọ bá ń tọ́jú gbogbo ẹgbẹ́ Ashifas brother bá ń tọ́jú Ashifas pátápátá àwọn ẹgbẹ́ tó ń sọ gangan nìyẹn. Kilo Hashim òun láti sọ fún wa ẹgbẹ́ tó ń ṣe Kilo Hashim my president àkókò ọmọ alájà Ashifas brothers ó ṣe ọmọ alájà ẹ̀ṣẹ̀un àti gbogbo ẹgbẹ́ làbákalà bí ó pátápátá. ọmọ ya náà bí gàṣù akọrin ọpọlọ ìmọ̀lẹ́ fújì ìnáwó ògúnlẹ́gún. máa gbọ́ tódà ń bẹ lọ́dọ̀ mi jẹ́ ń gbé jáde ọ̀rẹ́ wa bóyá o tiẹ̀ mọ̀ pé kó o lè ganu sí tó bá ganu sí o ti méde mi nìyẹn ká méjèèjì kájọba ṣe nǹkan rí ganu sí ganu wá. Wọ́n pè mí sí ibẹ̀ ni o. Ìbí wọn bá pè mí sí ò lè rí mi bẹ̀yìn rárá o. Ganu sí ganu wá. Wọ́n pè mí sí ibẹ̀ ni o. Ìbí wọn bá pè mí sí ò lè rí mi bẹ̀yìn rárá. Ganu sí ganu wá. Wọ́n pè wá sí ibẹ̀ ni o. Bí wọ́n bá pè mí sí
ẹ lè rí mi bẹ̀yẹn rárá o. Gànú sí gànú wá wọ́n pè mí sí bẹ́ẹ̀ ni o èmi wọn ò bá pè mí sí ọ ẹ lè rí mi bẹ̀yẹn rárá.